òfò ikú jèsì aláyébàjẹ́ Manchester wípé Dorcas ò tí sọ̀rọ̀ sí because I'm not stupid like you people. I'm not an aláyébàjẹ́ like you people that go around on social media looking and searching for everybody that is abusing you and replying them. Ẹ̀yin lọ̀rọ̀ máa ń dùn ọ̀rọ̀ kí ń dùn èmi. Ẹ̀yin tẹ́ ní ẹ pé Bukky jèsì sọ̀rọ̀. Ṣé ẹ̀yin ikú òfò jèsì ṣé yẹn jẹ́ bí ènìyàn nínú ayé ẹni tó ti kú nínú ayé tó ń rìn kiri táyé ẹ̀ ti bàjẹ́ lójú ayé Bukky báyìí ayé ẹ̀ bàjẹ́ life and direct. Inú Bukky jèsì ò lè dùn sí Dorcas because mo wà nínú àwọn tó ṣe kíni mo wà nínú àwọn tó nígbà tó lórí burúkú olùṣàlàyé bàjẹ́ ní èpè Bukky ọmọ bẹgi bàtí jèsì tó máa ṣòfò nínú ayé nígbà tó lórí burúkú ẹ̀ tó gbé òbò pẹ́ẹ́lí òbò òfò òbò ìyà òbò olórí burúkú lọ́jọ́ kìíní àná tó fẹ́ lọ gbé bá Genesis tó lórí burúkú ẹ̀ ṣe fídíò down. Àwa tá a lé Bukky jèsì dànù ni wá olórí burúkú ìkejì wèrè aláyé bàjẹ́ ó lẹ́ni fantasisi òfò lẹ́sẹ̀ ọmọ ìbànújẹ́ ọmọ èpè ọmọ òfò Bukola jèsì apààyàn olórí burúkú tó korúkọ 21 people jọ sínú pépà tó ní kán lọ pààyàn kí ni ìyàtọ̀ nínú àwa àti àwọn olórí burúkú tó kù nínú ayé ẹni àdánù ẹni títí ẹ ti bàjẹ́ ẹ ní sùúrù owó tó o jí nínú owó bàbá Mohbad lọ́jọ́ kìíní àná ẹ̀yin ikú òfò jèsì aláyé bàjẹ́ ọmọ ṣó lórí burúkú aláyé bàjẹ́ o lọ síbi gidi tán ti lè ṣe yín fún ẹni because eyín ẹ̀yẹ bó ṣe wà yẹn ò sì gbúdọ̀ fi jáyàn lóko jẹ náà still o tó bá fi rú eyín yẹn tó bá dàbò yàn lẹ́pọ̀n ayé ẹni yẹn bàjẹ́ Bukky ìwọ ti ṣòfò nínú ayé ìwọ ò sí nínú èèyàn wọn lọ lórí burúkú ẹni mo dó bàbá Mohbad ẹ̀yin ikú òfò jèsì èmi máa mọ̀ máa reply ẹni because mo rí ẹ as ẹni tí ẹ ti tán àti wípé I don't even ṣe kí ni mi ò kí ń wù ẹ́ tán bá tiẹ̀ ń sọ̀rọ̀ nípa pé kí nìyàn jalè sọ̀rọ̀ tọ́ sí ẹ lẹ́nu ibi làwà tó lórí burúkú ẹ máa gbowó géèbù lọ ọ̀rọ̀ wo ló sọ tó ṣe successfully rè ṣé bọ́n sọ pé lórí burúkú ẹ ọdún mi ò kí ń wo kíní tẹ̀ ń ṣe nípa Mohbad no Mohbad ṣé bọ́n lórí burúkú aláyé bàjẹ́ ni òfò ẹni èpè ẹ ẹni títí ẹ ti bàjẹ́ nínú ayé tó ti ṣòfò nínú ayé ṣé bọ́n lórí burúkú ẹ sọ pé ó fẹ́ máa fún bàbá Mohbad 100,000 olórí burúkú ẹ ló máa gbé kéèsì àwọn èèyàn wa ìwọ náà ló máa báyé wọn jẹ́ ìwọ tó ti tán fún ìwọ tó ti ṣòfò dànù ìwọ títí ẹ ti bàjẹ́ lọ́jọ́ kìíní àná tán ní kí n dákẹ́ fún lórí burúkú ẹ tó lórí burúkú ẹ gbọ́yàn síta ẹni òfò ẹni àdánù jọ ń torí Ọlọ́run ṣó pàṣẹ ẹ pàpàrí Dorcas mú dákẹ́ lẹ́nu wọ́n fẹ́ gang fight ní o wọ́n gang fight ní o that is why ìtìtì kìíní kan yẹn olórí burúkú ọmọ òfò ọmọ ìbànújẹ́ ọmọ bàbá òfò kò ní dáa fún bàbá ẹ lọ́nà òfò lómi ẹ̀fọn ṣe òfò làwọn tó ní ẹ máa ṣe ò ní jèrè olórí burúkú ìwọ tó jẹ́ pé nǹkan tó wàhálà tó wà nínú ayé òun ló ń lọ yẹn ìwọ táyé ẹ ti bàjẹ́ mọ́ta rẹ orí burúkú tó wà nínú ayé ẹ òun ni mò ń wò níwájú ẹ tó yẹ kó lórí burúkú ẹ tó yẹ kó o fèsì irọ́ ni olórí burúkú ẹlẹ́lẹ́yà eyín òfò orí burúkú iná ló máa kó jọ ṣé gbogbo eyín táwọn ẹgbẹ́ olórí burúkú pẹ̀lú gbogbo tó jí nínú justice for Mohbad ṣé gbogbo eyín táwọn ẹgbẹ́ tó kù tán ṣe ṣé òun lórí burúkú ẹ kó sẹ́yìn orí bí gbogbo ẹ ṣe rí wọ́gọ́wọ́gọ́ wàá kó eyín síta níbí o mọ bó ṣe rí o eyín ẹnu ẹyẹ o mọ tán bá ti sun ẹran tán sun ẹran sunsun tán sun nínú iná tán sun o mọ bó ṣe máa ń kéyìn sí bẹ́yìn ẹ ṣe rí nìyẹn eyín bí eyín ẹran sunsun olórí burúkú ọmọ òfò ọmọ àdánù ọmọ àbànújẹ́ ọmọ tán fi ń ṣépè fọmọ ìwọ ò sí nínú èèyàn títí ẹ ti bàjẹ́ kò sí nǹkan kan lórí ìkànnì tó ṣe successfully tí ẹ ti bàjẹ́ ó ti tán fún ọmọ àtọ́jọ́ ìtàn máa ń sọ ohun sọ̀rọ̀ Dorcas máa mọ̀ pé Bukky bá wà bó fẹ́ ṣòfò ni kò ní dáa fún Bukky jèsì kò ní yẹ àwọn tí ò mọ ẹni ò mọ ẹ tí mo ṣe sọ inú ẹ̀ wẹ̀ lè ever dùn sí Dorcas o mọ why because àwa la jẹ́ kó o bá yé Genesis jẹ́ o mọ̀ pé Genesis níyàwó ńlẹ̀ àbó mọ̀ pé níyàwó ńlẹ̀ tán bá bí ìyá ẹ̀ dá tó mọ̀ pé bàbá ńlá kú bàbá ẹ̀ tó mọ̀ pé ìyáláyà bàbá ẹ̀ tó bá tó gbangba sùn lẹ́yẹ Bukky jèsì mo challenge ẹ máa bọ̀ ní Nàìjíríà tó bá di December èmi máa wà ní Nàìjíríà tó bá di December tó bá ti mọ̀ pé bàbá ẹ̀ jèsì òun ló bí ẹ hello tó ti mọ̀ pé jèsì ni bàbá tó bí ẹ pẹ́mi ẹ gbé máa bọ̀ lẹ́kọ̀ọ́ ní December ọmọ yìí èkó dùn ẹ máa bọ̀ nílé ẹ̀yin olórí burúkú gbogbo yìí ẹ máa ṣe kíni ẹ máa bọ̀ nílé èkó dùn ẹ máa bọ̀ nílé níṣó nílé olórí burúkú ọmọ jèsì ìwọ tó jẹ́ pé gbogbo wàhálà tó wà nínú ayé ẹ tó ń bá ẹ yí òun ló ń lọ yẹn ṣó yẹ kí irú ẹ tó má ti ń sọ tó bá ṣe pé lórí burúkú làwọn tó wà lórí social media náà tó jẹ́ pé ó yẹ kó máa kó gbogbo àwọn past antecedent yín kó máa kó wá kó fi mọ irú olórí burúkú tẹ́ jẹ́ ṣó yẹ kí ìwọ ìkó yẹ kó béèrè 1p hello ṣó yẹ kó béèrè 1p lórí social media ṣó yẹ kó tẹ̀ fún ẹ ní 1 kobo ṣó yẹ kí ìwọ ìkó gbé kéèsì wá sórí ìkànnì ẹ̀rọ ayélujára kó ló fẹ́ wá treat kéèsì kankan anybody pay attention sí ẹ ṣùgbọ́n irọ́ ni olórí burúkú wọn ti gbàgbé nǹkan tó ṣe lọ́jọ́ kìíní àná Genesis tó ní ìyá ẹ̀ máa kú ìyá ẹ̀ ó máa ń ṣe kíni ó máa ń jẹ èrè ó dẹ̀ ń ṣe kíni ó dẹ̀ ń gbádùn ọmọ ẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí wọ tí ẹ bàjẹ́
òfò ṣe ẹ́ nínú ayé. Gbogbo àwọn tó fẹ́ pa lọ́jọ́ kìíní àná gbogbo wọn ṣe dáradára nínú ayé. Ìwọ olè olórí burúkú, ẹni èpè, ẹni òfò, ẹni àdánù, olórí burúkú. Ìwọ fẹ́ sọ̀rọ̀ ẹ pé èèyàn kan ń dora wọn. Bàbá oní búrẹ́dì tó wà ní Manchester, o mọ bó ṣe fòbò bó ṣe kí ni nǹkan tó dé tó fi ṣe kí ni tó fi ń gbógun ti Ìyábọ̀ Òjó lọ́jọ́ tèmi. Kí ló dé tó fi gbógun ti Ìyábọ̀ Òjó lọ́jọ́ tèmi? Ṣé bí nítorí pé olórí burúkú ẹ oko tí Ìyábọ̀ Òjó tó dókù tó jù dànù tó wò pé kí leléyìí kí rè gbà tó jù lẹ̀ fún ẹ. Ṣé bó kò yẹn lórí burúkú ẹ ló lọ rọ̀ mọ́. Ebi tó fi jẹ́ ká gbádùn tó jẹ́ ká gbọ́ràn lórí Ìyábọ̀ yẹn ilé pépépé wàá mú eyín orí burúkú wàá kó síwájú bí ẹni títí ẹ ti bàjẹ́ tí ẹ ti kí lèmi gan sọ̀dọ̀ káàsì kí ló ń ṣe bí ẹni títí ẹ ti bàjẹ́ báwo. Wàá mú eyín òfò wàá kó síwájú. Ìwọ tó fò ti ṣí ẹ tó ti ṣòfò nínú ayé. Ó jàjẹkù Ìyábọ̀ Òjó ẹ̀yìn ìgbà yẹn ò tún jẹ́ gbádùn lórí cyber. Orí pé ó ti ṣí èrè, orí pé ó ti dàrú. Ó dá ló jàn ajẹgínní kan ìgbà tán wá dẹ̀ra wọn olórí burúkú aláyé bàjẹ́ tó bá rírú okó àlùjòdó. Ìyẹn tó bá pè wọ́n náà bó ṣe wà tó ṣe pariwo ó dá ló jàn àmọ̀pọ̀dọ̀ àwọn tó bá tiẹ̀ rí kó tiẹ̀ sáfìsì ẹlẹ́ẹ̀kan lọ́jọ́ bóyá gbogbo wèrè wọ́n rédèrèdè tó ń ṣe nínú ayé bóyá ó máa ṣe kíni bóyá ó máa wálẹ̀ díẹ̀. Bó lórí burúkú ẹ ṣe ń dó bàbá oní búrẹ́dì bẹ́ẹ̀ ló ń dó Fẹlá àbí bẹ́ẹ̀ kọ́. Òfò wá ń ṣe ẹ́ nínú ayé òṣòrí burúkú mọ́ ti tara ẹ. Gbogbo àwọn ẹgbẹ́ ẹ tó kù gbogbo wọn náà ṣe kíni gbogbo wọn náà ti lọ fáfáfá. Olórí burúkú ẹ ṣì wà níbi tó ti ń kó gbẹ bó ṣe ń kó gbẹ arúgbó bẹ́ẹ̀ ló ń kó gbẹ àwọn àgbàlagbà tí ẹ ti bàjẹ́ Bukky Jesse tí ẹ ti bàjẹ́. Tó o bá rí pé gbogbo wọ́nranwọ̀nran rédèrèdè tó máa ń ṣe lórí cyber lójoojúmọ́ tó lórí burúkú ẹ òrókó dóni. Anytime tí Bukky bá ti blog ń sìn ẹ jẹ́ máa jẹ́ kí n mọ̀ mi ò kí ń wo mi ò mọ nǹkan tó sọ tó bá ti sọ̀rọ̀ mi ẹ jẹ́ kí n mọ̀ mo ní láti máa bá kó sórí YouTube má bàa tèmi jẹ́ olùgbàlà kò sẹ́nibọ̀dì tí ò fẹ́ ọmọdé wo àsìkò ṣẹ́ la wà yí wèrè yìí dẹ́ mú ṣẹ̀ ṣe mọ́ǹtì ọ̀rọ̀ ẹ máa tàgán lórí YouTube. Ṣé wo lórí burúkú tó bẹ̀bẹ̀ lè tó fi máa wọ ó dánù tán wọ́n fara wọn ìwọ tó ń bẹ Kwame pé kó jọ nítorí Ọlọ́run pé ìyá oko ń jẹ́ olórí burúkú mo níbọ̀ wo wèrè Mr. Òjó wà ńlẹ̀ o Bukky Jesse wèrè Mr. Òjó wà ńlẹ̀ ó ní ìdí oko òbò tó fẹ́ dó ṣé kí n bẹ wá ṣé ń gbé fún ẹ mo lè bá wèrè Mr. Òjó sọ̀rọ̀ kó lè dó ẹ kó lè la ẹ gbogbo wọ́nranwọ̀nran rédèrèdè tó ń ṣe lórí ìkànnì ayélujára wa torí lórí burúkú ẹ̀ ò rí èèyàn sáfìsì ẹni tó bá ipò tí léèyàn kan tó máa ṣe kíni tó máa gbé ẹ débẹ̀ gbogbo wọ́nranwọ̀nran á ti stop látọjọ́ ẹ̀. Gbogbo àwọn èèyàn ń ṣe yín gidi pẹ̀lú thousands of naira pounds olórí burúkú ẹgbà tó máa ṣe tiẹ̀ tí ẹ rí bí ẹran sunsun ṣé o ṣe orí burúkú ní ayé ni tí ẹ ṣe wá ta báyìí ó tiẹ̀ tó lórí burúkú ẹ bá ń jó wọn á máa lùlù sílẹ̀ tìwé á máa gba ráìtì lọ kí ló dé tó máa ń dance off the beat náà ṣáà orí burúkú tó bẹ́ẹ̀ náà nìyẹn Bukky Jesse ọmọ gíba Jesse olórí burúkú ọmọ òfò aláyé bàjẹ́ torí Genesis ò fún ẹ lóko ẹ̀dọ́ lọ́jọ́ kìíní àná olórí burúkú ẹ máa ṣe fẹ́ kú sórí ìkànnì tó jẹ́ kémi àti bọ́dà Victor tó jẹ́ ká gbádùn ìgbà tá a gba Genesis lọ wẹ̀ Genesis yẹn ń sìn wọ́n ń bọ̀ London láìpẹ́ yìí Alpha Market ó ti lọ Saudi Arabia kí ló dé kí ló ṣẹlẹ̀ máa bọ̀ lẹ́kọ̀ọ́ Bukky máa bọ̀ lẹ́kọ̀ọ́ December jẹ́ kájọ gbádùn Èkó together máa bọ̀ olórí burúkú ẹ ló mọ bọ́n ṣe ń bú lọ́ba ló mọ bọ́n ṣe ń bú jòyè níjòyè àtẹ́lẹ̀ ìtàn gbẹnu ẹ sí àtẹ́lẹ̀ ìtàn gbẹnu ẹ sí attention seeking bastard olórí burúkú ẹ ló máa ganu sí ṣé mi ni wọ́n fi ń pawó ló fi ń pa mi ò mọ̀ pé olórí burúkú ẹjọ́ tó bá ti sọ̀rọ̀ mi ẹ máa bá mi gé o sista aláyọ̀ ẹjọ́ ẹ máa bá mi gé olórí burúkú ọmọ yẹn tó bá ti sọ̀rọ̀ mi o ẹjọ́ ẹ máa bá mi gé o àsìkò iṣẹ́ wa la wà ò ní jèrè ò ní ṣe oríire nínú ayé Bukky òfò lómi ẹ̀fọn ṣe Bukky Jesse wàá ṣòfò mọ́ tara ẹ̀ ni ò ní pàdé aláàánú gbogbo bíkíbi tó o bá ti rìn sí orí burúkú ló máa jẹ́ tiẹ̀ láti bẹ̀. Ìwọ ọmọ yìí ìgbẹ̀yìn ẹ̀ ò lè dáa ìwà abatẹnijẹ́ ìwà apààyàn olórí burúkú yín ẹ join hand together gbogbo àwọn olórí burúkú pàdé olòṣì ẹ̀yin group of aláyé bàjẹ́ gbogbo tẹ́ kóra yín jọ olórí burúkú ìwọ náà ló máa wá sọ story Lizzy wá fún wa ń bí àbó ti gbàgbé ṣé kí n bẹ́ẹ̀ gbé wá wà lọ́wọ́ mi bí tí mo gbé sí o mo láwọn gbogbo àwọn show tó ṣe yẹn gbogbo ẹ̀ ó wà available fún mi o mo wà níbi tí mo gbé sí gbogbo àwọn show tó ṣe bó ṣe bá yé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣe jọ sórí burúkú together ìwọ ló gbé story yẹn wá tó lórí burúkú yín bá ti fẹ́ gang fight bá ẹ̀ẹ́dẹ̀ máa yé ẹnu Bukky jọ máa bọ̀ lẹ́kọ̀ọ́ jọjá lọ Nàìjíríà ọjọ́ wo ló fẹ́ wá máa bọ̀ lẹ́kọ̀ọ́ orí kejì ẹ ìkejì ẹtẹ jọ́n sórí burúkú mọ́rin ibẹ̀ òun yẹn máa pẹ́ ń bẹ̀ gan ó máa pẹ́ ń bẹ̀ bí wèrè wọ́n ti gbàwé lọ́wọ́ ẹ Bukky ìjọ́ wo ló ń bọ̀ lẹ́kọ̀ọ́ jọ olórí burúkú oníjó wèrè olóṣì Genesis sọ pé òun ò ṣe kíni òun ò fún ẹlẹ́pọ̀ndò wèrè ya wèrè sí gbòòrò ni o olórí burúkú olóbò wèrè nídìí gbogbo orun abẹ́ wèrè ti di funfun tán ibi táwọn young girls wà àwọn ọmọ 18 àwọn ọmọ 22 24 tó bò wọ́n fresh tó mi olórí burúkú ṣó fẹ́ forí burúkú tó wà lára ẹ̀ ṣó fẹ́ kó bá Genesis ní àbí tí ẹ fẹ́ bàjẹ́ ní Bukky olórí burúkú ẹlẹ́jẹ̀ rúru ẹni tí nǹkan rere ò jáde láti inú ayé ẹ̀ wá olóbùkú wọ́n ń gbogbo wèrè káàkiri ló ń gbé bàbá ya gbé já fún àtìgbà ẹni ò ti nẹ́sẹ̀mẹ́ ò lè nẹ́sẹ̀mí tó fi kú
o ò lè nísìmí tó fi kú. Gbogbo owó donation tó dá fún Gébú ń bí lọ́jọ́ kìíní àná tó lórí burúkú ẹ̀ sọ pé o fẹ́ kọ́lé fún. Alpha kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ilé yẹn? Ṣé o ti kọ́lé fún Gébú? Ó lò sí olè ẹlẹ́lẹ́yà eléyìn bí eyín òfò olórí burúkú ọmọ ìbànújẹ́ ẹni èpè ẹni àdánù kò ní dáa fún ẹ kò ní yẹ olè. ní sùúrù ẹ wá Bukky Jesse ó máa jẹ àìsí mọ́. wọ́n ti wá abẹ́rẹ́ kan fún wèrè olórí burúkú gbogbo gbà yẹn fẹ́ jẹ́ àìsí o wọ́n fẹ́ jẹ́ àìsí olórí burúkú ẹ̀jẹ̀ rúru ìyẹn ló fẹ́ jẹ́ kí Genesis jẹ àwọn ọmọ tán ṣan tán dúró gidi gan wọ́n wà bẹ́ẹ̀. ṣé o lè dúró sẹ́gbẹ̀ẹ́ ìyàwó Genesis ni àbó fẹ́ ṣòfò ní Bukky? ṣé o ṣe pé o fẹ́ ṣorí burúkú mọ́ta rẹ̀ nígbà tí o ṣe pé Genesis fẹ́ fọ́ọ̀lù àǹdí wa wá Genesis àwa fi rú ìyàwó ẹ̀ tó fresh yẹn Adéṣọlá ọmọ tó ga tó dúró tó stand wẹ́wẹ́ lábá sọ pé rúwo ló ń fẹ́ kí ló fẹ́ jẹ lára ẹ̀ olórí burúkú ọmọ Bukky Jesse kí ló fẹ́ ṣe kíni kí ló ọmọ yẹn fẹ́ kí ló fẹ́ jẹ lára ẹ̀ kí ni Genesis fẹ́ jẹ lára ẹ̀ tó fẹ́ kún torí oko Genesis ó lò sí ó lè ó fẹ́ sáré yọdó bàbá òun bàbá ya gbé já o Genesis pàdí mi ni o a close gan kò yẹ bẹ́ẹ̀ pàdí mi gidi ni tó tá close gan tá wà gan gidi ikú pa ẹ́ dànù bó ṣe wà yẹn ò ní jèrè oníṣòrìrì láì èmi dó bàbá Mohbad wàá ló fẹ́ wàá ní ohun tó mú ẹ̀ ṣe ó fẹ́ dó o dẹ̀ o lè ṣé o ṣe pé wà àti bàbá Mohbad ti ń ṣe wánkí olóṣì èyí èkó o lè wá Ọlọ́run ti bá wa dìẹ́ pamọ́lẹ̀ sílùú kíni ó ti dìẹ́ pamọ́lẹ̀ sílùú bíi London bíi tó wà ń bí tó ń bá bí ìyá ẹ̀ dáa tó bá mọ̀ pé ìyá ẹ̀ ló bí ẹ tó fòbò olórí burúkú tó fi bí ẹ tó mọ̀ pé ìyá ẹ̀ òun ni ìyá tó bí ẹ gangan máa bọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀bẹ̀ lábẹ́ o Bukky máa bọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n nídìí ẹ nílùú Nàìjíríà is wanted ìyá ẹ̀ tó ń bá ti bí ìyá ẹ̀ dáa tó mọ̀ pé ìyá ẹ̀ ló bí ẹ tó mọ̀ pé bàbá ẹ̀ ní Bukky Jesse ìwọ máa bọ̀ ní Nàìjíríà olórí burúkú oní jàtìjàtì onírandanrandan ẹni èpè ẹni òfò ọmọ ìyá ọmọ òṣì ọmọ ìbànújẹ́ ọmọ ẹlẹ́lẹ́yà ọmọ téèyàn kan ò bí tó bá ti ń fún yín ní láìkì tó ń fún yín ní love lórí Facebook olórí burúkú bọ́ńtrowé yín ẹni òfò ẹni àdánù yín ní mọbi tó yẹ kẹ́ ẹ kàn bọ́ sí kíní ẹ kàn tẹ́ kíní ẹ kàn máa sọ̀rọ̀ randanrandan ọ̀rọ̀ rédèrèdè lẹ́nu ṣé nínú gbogbo àwọn ènìyàn Bukky wá jẹ́ bí èèyàn ni ṣé Bukky ṣe kíni ṣé Bukky jẹ́ bí ènìyàn ni tí ò bá ń ṣe pé lórí burúkú nìyí ṣé ó yẹ kí Bukky sọ fún yín pé òun ń jà fún justice for Mohbad kẹ́ ẹ máa ṣé orí jẹ́ kí n sọ̀kan fún ẹ kò sẹ́ni tó gbógun ti widow tínú wọn máa ń dùn kálẹ̀ gbogbo ogun tó gbé ti ọmọ ìyàwó Mohbad yẹn lórúkọ Jésù Kristi ogun yẹn kò ní ṣe kíni kò ní tán nínú ayé ẹ Bukky Jesse àyàfi tó bá yẹ pé ọmọ yẹn ló pa Mohbad nìkan lóko but if not gbogbo ogun tó gbé ti ọmọ ọlọ́mọ ọmọ tí ò mọwọ́ tí ò mọ ẹsẹ̀ gbogbo ọ̀rọ̀ tó pa mọ́mọ yẹn tí ò lọ́wọ́ tí ò lẹ́sẹ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ ń mú ọmọ yẹn tó dẹ̀ ń ba tiẹ̀ jẹ́ lójoojúmọ́ gbogbo ohun tó ṣe fọ́mọ yẹn ayé ẹ̀ máa bàjẹ́ kẹ́yìn ayé ni rédèrèdè rándanrandan ló mi ẹ̀fọ́ ṣe Bukky Jesse rédèrèdè rándanrandan ló máa gbẹ̀yìn ayé ẹ̀ omi ẹ̀fọ́ ò kì í ṣe kíni kò kì í níyì o ó máa ń ṣòfò dànù ni Bukky Jesse wàá ṣòfò dànù tìrantìran ni èpè ló máa pa ẹ́ ò ní jèrè ṣó wá rí gbogbo èpè àti pẹ́ẹ̀nì tí àwọn tó jẹ́ widow tó máa ń fèsì nínú ayé Bukky Jesse ní ìgbẹ̀yìn ayé ẹ̀ gbogbo pẹ́ẹ̀nì tó mú ọmọ ìyàwó Mohbad Cynthia àbí kí náà porúkọ ọmọ yẹn gbogbo ẹ̀ pátá ló máa experience nígbẹ̀yìn ayé ẹ̀ tó rọ́mọ yẹn ò ṣẹ́ ọmọ yẹn ò rò ẹ́ ojoojúmọ́ àṣànà tó bá wá ṣànà nínú àṣànà Bukky ọmọ Gilbert Jesse ìwọ ni number 1 àṣànà olórí burúkú ọmọ èpè mi ò ní nísìnyí báyìí sìn I no go dákẹ́ for you tó bá ṣe ń wá wà máa jẹ́ màmá ẹ bá rẹ̀ máa ó ní iye tí ó ṣe lórí YouTube ọlọ́mọ bá ti wá jẹ́ látẹ̀ní lọ Bukky Jesse fún pé o gbógun ti ọmọ tí ò ṣẹ̀ẹ́sẹ́ ìyẹn ìyàwó Mohbad tó ń pè ní àṣànà tá a là ṣànà gbogbo abẹ gbogbo kí lorúkọ ẹ bẹ́ẹ̀ ló ti fòbó ẹ ló ti fi ṣe káìtì tán tá a là ṣànà nínú ìwọ olórí burúkú ọmọ òfò ọmọ ìbànújẹ́ àṣẹ olórí burúkú ẹ gan gbé kéèyàn àṣẹ gbogbo tẹ máa fi ń búyàn àṣẹ òun ló wà lára yín gbogbo tẹ fi ń búyàn pàpàtà àṣẹ òun ló wà lára yín ọmọ tí ò ṣẹ́ widow ìkúnlẹ̀ àti nǹkan tí ojú widow tó máa ń rí lágbára Ọlọ́run Bukky Jesse gbogbo ẹ̀ òun lójú ẹ̀ máa rí kó tó kúrò láyé bí bàbá ẹ̀ ṣe ráre òfò tí bàbá ẹ̀ ṣorí burúkú nínú ayé Bukky Jesse orí burúkú yẹn náà ló máa jẹ́ tiẹ̀ àyàfi tó bá yẹ pé ọmọ yẹn ṣẹ̀ ó máa búlé ọmọ yẹn àárọ̀ ọ̀sán alẹ́ Bukky Jesse èpè ló máa pa ẹ́ ò ní kú síbi táṣọ ẹ wà kì í san fẹ́ san kì í wọ̀ fẹ́ wọ̀ Bukky Jesse kò ní san fún ẹ nínú ayé mo ṣe sọ lẹ́ẹ̀kan sí rédèrèdè rándanrandan ló máa gbẹ̀yìn ayé Bukky ọmọ Gilbert Jesse orí burúkú
tí bàbá ẹ̀ ṣe sẹ́ kó tó kúrò nílé ayé, orí burúkú yẹn times 1 million ló máa gbẹ̀yìn ilé ayé ẹ̀. Tí ò bá ń ṣe pé àwọn èèyàn ti ya wèrè sẹ́, ìwọ tó korúkọ almost 50 people, o include orúkọ gbogbo àwọn ọmọ ìyá àti bàbá ẹ̀ mọ́ tó ló fẹ́ pa wọ́n dànù. ṣérú ẹ ló yẹ kán jókòó sórí platform ẹ̀ kán máa hèlì ẹ̀ kán máa dáwó sí ẹ lọ́wọ́? Ìgbà tó yẹ pé lórí burúkú wọn most of them wọn ṣiṣẹ́ owó. Tó bá yẹ pé lórí burúkú wọn ṣiṣẹ́ owó ni wọn ò lè máa wá dáwó sí olórí burúkú bíi tiẹ̀ lọ́wọ́. No integrity nothing. No integrity nothing. Kéèsì Mohbad ó wá sọ olórí burúkú mi nínú yín ó sọ yín doge. Meanwhile ó lè níyín ẹ fi ń jalè ní. Ọlọ́run bẹ́ẹ̀ ṣe pé mi ò kàn wá interested nínú kéèsì yẹn ṣá, ó kàn jẹ́ nǹkan tó kàn rí mi lára pé kí lélẹ̀. Tó bá yẹ pé mo wà interested nínú kéèsì yẹn ni ayé ẹ ti máa ṣòfò dànù ju bó ṣe wà lọ. Ayé ẹ ó ti máa, ìwọ náà mọ̀ náà, ayé àti ṣòfò lọ́wọ́ mi gidi gan, màá ti gbága ti wèrè ẹ, màá gbága tiẹ̀ ti máa jókòó tí ẹni tí máa fún ẹ jẹ back to back. But Ọlọ́run kàn ṣe tó jẹ́ pé mi ò kàn wá, I was just not just interested. Kí ló kàn mí pẹ̀lú ẹ̀ ń ṣe justice for Mohbad? Justice olórí búwo lẹ́ ń ṣe káàkiri, ẹ̀yin ò lè. Ìwọ olè, ìwọ tó yẹ kán fẹ̀yìn ẹtì àgbà kan pa ẹ́ dànù, olè. Bukky Gilbert olórí burúkú jẹsẹ̀. Ṣé àmọ́ sítórì bàbá òfò olórí burúkú aláyé bàjẹ́ tó bí ẹ nínú Celestial Church ni? Ṣé bí bàbá ẹ olórí burúkú tó bí ẹ ó wà nínú àwọn tó fẹ́ da Celestial Church rú? Irú ẹ̀ náà sọ, irú ẹ̀ ìwọ aṣòṣì mámọ̀, ìwọ olórí burúkú ẹni ìpè, olórí burúkú ọmọ òfò, ọmọ àdánù, ọmọ títí ẹ ti rún, ayé ẹ rún jégéjégé ni, táyé ẹ rún gan beyond repair. O ò ní ṣe oríire nínú ayé. Èpè ló máa pa ẹ́, rédèrèdè ló máa bá kú, òṣì ìranù ló máa jẹ́ tiẹ̀ kẹ́yìn ayé ẹ̀. Ọmọ àlè, ọmọ òfò, olórí burúkú, lórí pé olórí burúkú yín fẹ́ gang fight náà, ẹ máa mú àwọn èèyàn, ẹ máa fèsì wọn káàkiri. Ọmọ tí ò ṣẹ̀yìn, ọmọ tí ò ròyìn, ẹ máa bá tiẹ̀ jẹ́. Wórú ọmọ yẹn, ọmọ Cynthia yẹn, kí ni èjì ọmọ yẹn àti èjì ìwọ tó jẹ́ pé àṣemọ́dá olórí burúkú ẹ fail? Irú ọmọ yẹn ń sìn, kí ni difference nínú èjì ọmọ yẹn àti èjì ọmọ títí tiẹ̀? O dẹ̀ mógun, o dẹ̀ ń gbé tì. Ṣé ìyá ni ìwọ àbí sunwó náà ẹran núrù? Ṣé ìyá ni ẹ àbí sunwó náà ẹran núrù? Olórí burúkú olòṣì ajá àgboro, ìwọ tí gbogbo Manchester ti dóbú ẹ tán, tó bú ẹ ti di, tó bú ẹ ti ṣẹ, tó ti ṣe bàlàbàlà, òbú ẹ ṣe yàmàyàmà, òbú ẹ ṣe pèṣìpèṣì, olóṣì òbó olóbò lórí burúkú máa lé káàkiri. Bó lórí burúkú ẹ ṣe wà excited nìyẹn nígbà tí Ṣọlá contact ẹ, ṣe nínú wèrè ń dùn ipò òun ti rí mọ̀ ń gbá I don't want you to talk about Bukky Jesse anymore. Kí Bukky Jesse kó kúkú òjijì, kíkú padànù, àbí kò fẹ́ dáa fún Bukky Jesse ni? Àbí Bukky Jesse fẹ́ ṣorí burúkú mọ́ta rẹ̀ ni? Èmi Dọ́kásì ò ní sọ̀rọ̀ Bukky Jesse báwo. Mo ní ẹ̀dọ̀ orí burúkú tó wà lọ́wọ́ yín síta ẹ̀ ní ṣoríire, kẹ́ ṣòfò dànù, kí ti yín bàjẹ́ one after the other. Tẹ́ ẹ̀ bá dán tó wà lọ́wọ́ yín síta, ikú pa yín dànù. Gbogbo èyí tó bá ní nǹkan kan lọ́wọ́ nínú yín lórí social media yìí nípa Dọ́kásì, tẹ́ ẹ̀ bá kó síta ẹ̀ ní ṣoríire. Tó bá ti ní nǹkan kan lọ́wọ́ nípa mi tó ń mú pamọ́ tó lè kó síta, ó máa ṣòfò ní, tí ẹ máa bàjẹ́ ní. Gbogbo wọn tó ní nǹkan lọ́wọ́ nípa mi tó ń gùn ẹ́ gìrìgìrì gàràgàrà láti kó síta, tó bá kó síta ó ní jèrè ọmọ. Ó ní ṣe kíni? Ó ní jèrè ọmọ. Kó sì lọ olórí burúkú olòṣì ike, olòṣì ike ṣe kíní kan, kó sì lọ kó rí burúkú lọ bí bàbá ẹ̀ léèrè. Pèyà ẹ olórí burúkú Bukky Jesse wọlé dé, Bukky Jesse olòṣì olórí burúkú. Ṣé tó bá ń sọ̀rọ̀ tiẹ̀ ní orí platform ẹ̀, orí mi kí n wá sọ́dọ̀ ẹ̀? Kí ló dé tó lórí burúkú ẹ̀ ò lè gbà mọ́ra? Ó ní ṣoríire, òfò pa ẹ́ dànù, ṣorí ibú, ó máa ṣorí burúkú mọ́ta rẹ̀ ni. Kó sì lọ, we will not be distracted here. Olórí burúkú ọmọ tí o bá ń ṣe pé o ti ṣòfò nínú ayé títí ẹ ti bàjẹ́ mọ́ta rẹ̀, ìwọ tó fẹ́ pa almost 23 people lórí Facebook ń bí, ó rí kò sírù nǹkan kan tó o bá gbá, màá gbà fún ẹ padà. Ọlọ́run ṣé orí pé ó wálẹ̀ lára ẹ̀, àbó orí pé ó ti wálẹ̀ lára ẹ̀? O rántí ìgbà tó ń ṣorí burúkú káàkiri, tí wàá máa lọ lé tí wàá máa ṣòṣì káàkiri. Mo wọlé tọ̀ ìyá ẹ̀ wá, ìwọ wá dán mi wò báyìí. Tó o bá ti mọ̀ pọ́n bí ìyá ẹ̀ tán bí bàbá ńlá kú bàbá ẹ̀, tó mọ̀ pé bàbá ẹ̀ Gilbert Jesse ló ń jẹ́, wá dán mi wò. You get something where I get for ground where I want serve you, kí n serve ìyá ẹ̀ pàápàá. Ṣùgbọ́n tó o bá ti mọ̀ pọ́n bí ìyá ẹ̀ dá, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ́ o, jọ máa bọ̀ wá sékòó. Michael jókòó sórí íńtánẹ́ẹ̀tì mẹ́yẹn kó lórí burúkú ẹ máa bú lọ́ba kó máa bú níjòyè. Ìwọ ọmọ gbàjẹ́ ń sinmi, ọmọ òfò, ọmọ ìbànújẹ́, kó máa bú àwọn lọ́ba kó máa bọ̀ lẹ́kọ̀ọ́ wá sọ́n ṣe ju wọn. Tó bá ti mọ̀ pé wọ́n bí bàbá ẹ̀ olórí burúkú Gilbert Jesse tó kú kí òjijì, tó bá ti mọ̀ pọ́n bí da, tó mọ̀ pé ìyá olórí burúkú yìí yóò fò tó bí ẹ oníyá ẹ̀, máa bọ̀ ní Nàìjíríà tó bá ti di December. Ó kó sọ fún mi ìgbà tó fẹ́ lọ, kó jẹ́ ká lọ. Ó ní ṣoríire láyé. Hello, ó ní ṣe kíni? Ó ní ṣoríire láyé. Olórí burúkú ọmọ olóṣì, òbó tèmi ló ń wáká,
òbò dọ̀kásì lólórí burúkú ń wáká ebi ni kẹ́sì ẹbí gidi kan we deal with you we do this we do ta lólórí burúkú yín lórí cyber wọn bí ìyálà yakuba bá ńlá kù yà yín dà ìyálà yà yín ò ní ṣoríire olóṣì olórí burúkú ó lọ ń korúkọ tèmi sínú kinní pé kán lọ pa yá ẹ̀ dànù at the end of the day ìyálà yá ẹ̀ ló ṣọ́kú dànù mọ́ ìyá ẹ̀ lójú ò ní ṣoríire láyé olóṣì olórí burúkú ó bàbá Mohbad tó jẹ́ pé wà tí ẹ ti jọ dóra yín lórí WhatsApp tẹ́ ti jọ labo skibo yín ìyẹn bàbá wa jápa mọ́ lọ́lọ́ ẹlẹ́lẹ́yà ẹlẹ́sìn bàbá wa jápa mọ́ ẹ lọ́wọ́ pérọ́ o lè lo wọn as tool for your orí burúkú tó ń ṣe mọ́ orí burúkú ẹ wá ṣe you know all these people you don't even believe them before you believe them you bring them on social media you don't know how evil they are I regret ever supporting ṣé bàbá Mohbad béèrè pé kò rùn lọ́wọ́ olóṣì ọmọ òfò bí ìbá ṣe pé lórí burúkú ṣé bí gbogbo yín là ń gbọ́ pọ́n mímì kí n wo kí ní tẹ̀ ń ṣe yẹn bọ̀ wọ́n ní gbogbo yín lẹ ti dó bàbá yẹn tán kí ló dé ṣe fẹ́ dó bàbá Mohbad pa ni ẹ̀yin wèrè olórí burúkú justice for Mohbad eléyìí tẹ́ máa jẹ́ ń bẹ̀ ní òjò lórí burúkú yín ó gbádùn gbogbo àkáǹtì yín òun lẹ ti fi kọ̀lẹ́ẹ̀tì owó tán àmọ́ justice olórí burúkú tẹ̀ ń ṣe bí ìbá ṣe pé yẹn náà tí yẹn náà jẹ́ bàbá òṣì tó ń ṣe rádaràda káàkiri ṣé kò yẹ kó ti jẹ́ kọ́mọ ọlọ́mọ lọ rẹ́sìtì àwa wí tẹ́ ní kíyàwó Mohbad kó má gbádùn ayé ẹ̀ kò ṣe ní gbádùn ayé ẹ̀ ṣó lórí burúkú nìyẹn ọmọ yẹn ò ṣe ní gbádùn ayé ẹ̀ kò ṣe ní flaunt ẹ̀ ẹ rí orí burúkú yín tẹ́ ṣe látọjọ́ nísìn ṣọmọ yẹn ò ti máa live life ẹ̀ báyìí ẹ wà ń bí tẹ́ ṣe deposit òkú yín tẹ́ ṣe ń pariwo justice olórí burúkú káàkiri kò dẹ̀ ṣe yẹn lómi o ìwọ olórí burúkú ọmọ òfò gíba ti jésè tó ní ṣoríire náà ni. ẹnìkan ní àṣẹ ṣé dọ́kásì máa ń sọ̀rọ̀ báyìí èmi kàn ń wá àwọn wèrè yẹn ràn látọjọ́ ni ṣé mo ní táìmù fóṣì ni olórí burúkú yìí ni ẹ jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ sùn re okú Mohbad ò ní jí ó gbádùn ìwọ náà ò rí bí táyé ẹ kù sí gbogbo àwọn tó kù lórí ìkànnì gbogbo wọn Ọlọ́run ṣe fún tọ́lọ́run ṣàánú wọn Ọlọ́run ò ṣàánú ẹ ojú kan tó lórí burúkú ẹ wà lórí burúkú ẹ wà tó kéyìn òfò jọ síbẹ̀ kí ló dé tó lórí burúkú ẹ jínú owó òkú Mohbad pa ẹ síbẹ̀ yẹn òun ló máa pa ẹ last ó máa fún ẹ lọ́rùn pa ni olórí burúkú ẹ jí owó Mohbad ó lọ fi ṣe yín àpapà eyín ẹ tún wá wọ́ ó tún wá ṣe wọ́gọ̀wọ́gọ̀ wégewège igi kí ló dé ṣé wọ́n ju wèrè ẹ̀ṣẹ̀ lẹ́yìn ni àbó lórí burúkú ẹ ti lọ fẹ́yìn já wọn lóko jẹ. ẹ̀yin ọkùnrin ẹsẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run o wọn ò ní fẹ́yìn òfò wọn ò ní fi bàyín lóko jẹ́ irú eyín Bukky yẹn kò gbúdọ̀ ṣe kí ni kò gbúdọ̀ ṣàyàn dẹ ẹ bá ṣàyẹ yín ẹ bá gbó olórí burúkú ọmọ tí olórí burúkú yẹn tó bá dé yín doko ayé oko yẹn ò tún ṣe kí ni ayé oko yẹn ò tún nọ́ọ̀mà mọ́ olóṣì olórí burúkú ọmọ òfò ó wá wonder the reason why tó lórí burúkú ẹ fi single ò ṣe ní single ó mọ story ayé ẹ lórí ìkànnì ẹni kò ní bá mi yẹ kò ní bá mi dá fún ẹ sọ fáwọn tó wà níta lọ́wọ́lọ́wọ́ tó ń ṣe orí burúkú tán wálé ayé wá ṣe sọ fún wọn pé kàn jọ kó contact wọn pókè pé ọ̀rọ̀ ayé dọ̀kásì tó máa ń wá káàkiri tó ti ń wá látọjọ́ yìí tó fi gbọ́yàn síta di ọ̀dàdì tó fi sẹ́ǹdì ẹ̀ fún olórí burúkú kejì ẹ yẹn ipò kè pé dọ̀kásì tún ti bu ẹ ò kàn jọ kàn wá ṣe kí ni kàn lè gbóbò fún ẹ olóṣì jọ̀ǹbí ẹni tó lórí burúkú ẹ̀ olóbò lábẹ́ olórí burúkú ọmọ òbò dọ̀kásì ló ń wá káàkiri ṣé o fẹ́ lànà olórí burúkú mi ò lè ṣe kí ni mi ò lè fún ẹ ní òbò mi ńlá hello mi ò lè gbóbò mi sílẹ̀ fún ẹ Bukky jèsè kó la kó wá de yín de olórí burúkú ọmọ òfò olórí burúkú Bukky tún ti wọlé o ẹ̀ẹ́dẹ̀ yín bo wèrè olóṣì wèrè tún ti wọlé ó tún ti dé o ẹ gbà wá lọ́wọ́ Bukky jèsè olè olórí burúkú tó pa Mohbad Bukky jèsè ló pa Mohbad òun ló ráwọn èèyàn kan lọ pa olórí burúkú tiẹ̀ tó ń kọ kọ́mẹ́ǹtì síbẹ̀ yẹn fúnra ẹ lólórí burúkú ẹ̀ ń kọ kọ́mẹ́ǹtì fúnra ẹ náà lólórí burúkú ẹ̀ ṣé òyì bá àwọn wèrè o ṣé òyì bá àwọn wèrè ẹ mọ̀ pé ó máa ń ṣe kéékèèké tó máa ń dá kéèyàn fún yín ní long group tó bá ti fún yín ní long group báyìí ẹ máa ń rò bóyá ipò kéèpé bóyá kínní ni èmi ò kàn ráyè tí yín látọjọ́ ẹ̀ nítorí mi ò ráyè orí burúkú tẹ̀ ń ṣe mi ò ráyè tí yín ni kò ń ṣe pé lórí burúkú yín ṣe kíni kò ń ṣe pé lórí burúkú yín jámọ́ nǹkan kan ẹgbàá yín wà ńlẹ̀ ẹ lò ẹgbàá yín wà ńlẹ̀ lẹ́yẹ kankan lẹ́gbàá yín ṣe wà ńlẹ̀ bọ̀ mi ò kàn ráyè olórí burúkú ni I really miss Dorcas voice this jam olórí burúkú ọmọ olóṣì ó fẹ́ kó tiẹ̀ bá bàbá Genesis olóṣì jọ́n torí Ọlọ́run wa náà ṣóòfin Bukky ṣóòun ṣe pé ó fẹ́ ṣòfò ṣé tí Genesis bá tiẹ̀ wá fẹ́ ṣọmọ ṣé shapeless àmú ẹ̀ bá bíi tiẹ̀ ìníwọ́ kìíní kan rádaràda ó kí ń wo rẹ́nu mìíràn ni ọmọ eléyìí tó máa ń pa mí lẹ́nu tí máa ń pé kí lélẹ̀ ṣé lè ti ya wèrè ni olórí burúkú ìlú á máa lù sí left báyìí olórí burúkú ẹ̀ máa jó sí right ni tíjọ́ bá ń jó straight báyìí wàláhì olórí burúkú aláyé bàjẹ́ wàá máa ṣe zigzag ni olóṣì
ó dá mo gbọ́ wọ́n ní pé gbogbo ìgbà tí bàbá kí lorúkọ ẹ̀ bàbá Mohbad gbogbo ìgbà tó lórí burúkú ẹ̀ tó fẹ́ ṣe dídó pẹ̀lú ẹ̀ tí ò fún ẹ ní dídó wọ́n ní gbogbo ìgbà yẹn lórí burúkú aláyé bàjẹ́ ni ò fún ẹ ní àdánù ọmọ àlè ọmọ játijàti ọmọ rán dandan ẹ wọ́n ní gbogbo ìgbà yẹn ló máa ń bọ́ síta tó fẹ́ throw ẹ̀ under the bus ń gbọ́ ṣòótọ́ ni kò ní dáa fún ẹ kò ní yẹ ó máa ṣòfò dànù ní hello ó máa ṣòfò dànù nẹ́nẹ́ ìwọ tó bu ẹ ti wọ dẹ́mọ́rẹ́jì burúkú òbò tí ò ní wúlò ṣérù yẹn làwọn bọ́ìsì máa ta sí èèyàn kan máa rí ẹ bó ṣe jókòó sórí rádaràda lórí Facebook ọ̀rọ̀ ọ̀sán àtàlẹ́ tó ń ṣorí burúkú ń bẹ̀ á nírú ẹ ló ń fẹ́ fi ṣaya lórí wọ́n ń sọ̀rọ̀ èèyàn gidi olórí burúkú tí ẹ náà ń sọ̀rọ̀ kò ní dáa fún ẹ láì olóṣì olórí burúkú máa tẹ òbò orí burúkú á tẹ̀ sórí Facebook ń bẹ̀ yẹn for 4 hours a máa ṣe show lóríṣiríṣiríṣiríṣi máa gbẹ ṣó ìṣepọ̀ mọ̀ ẹ̀ ti ya wèrè 4 hours olórí burúkú gbogbo òbó ti bàjẹ́ ó jẹ́ lọ tẹ́sítì òbu ẹ ṣé wèrè ẹ̀ ń tẹ́sítì òbu ẹ déédéé ṣaṣọ mọ̀ pé olórí burúkú ẹ ti wọ menopause òbò ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti wọ menopause báyìí kò kí ń rùn dáadáa most especially olórí burúkú ẹ tó jẹ́ pé òbu ẹ ó ti fi ṣorí burúkú káàkiri gbogbo Manchester tó jẹ́ pé olórí burúkú ẹ òbu ẹ ó ti ṣe olórí burúkú olè froster olè tó ti fòbò ṣorí burúkú lórí ní gbogbo ọ̀nà Manchester wàá tún tẹ́ òbò wàá tàtẹ́ òbò wàá tẹ́ sílẹ̀ síbẹ̀ 4 hours wàá jókòó síbẹ̀ gbogbo ẹ̀ máa rìn síbẹ̀ bẹ́ẹ̀ lólórí burúkú ya sóló ń tọ̀ sí ibẹ̀ ní a máa ṣe fatafata fetefete àtètò kan lólórí burúkú máa gbẹnu sí ò ní jèrè Bukky ò ní jèrè lórí burúkú ọmọ àlè ọmọ òṣì ọmọ játijàti ọmọ randanrandan ọmọ òfò ọmọ ìbànújẹ́ ọmọ gbàjẹ́ ìsinmi abanilójú jẹ́ ọmọ tí ìyá àti bàbá ò jèrè kò sí kankan náà àwọn ẹbí tó jèrè ẹ̀ bó ṣe wà yẹn olórí burúkú akótilétà olóṣì ọmọ òfò torí bàbá Mohbad lóhun òdu ẹ olórí burúkú ẹ ò dẹ̀ fẹ́ ya wèrè mọ́ bàbá Mohbad lọ́wọ́ wèrè ò lè ṣe kí ni wèrè ò lè ya wèrè kó ya wèrè mọ́ títa bẹ́ẹ̀ sílẹ̀ náà olórí burúkú oníkílẹ̀ ó jẹ́ lọ kọ́ntínú ibi tó ti ń fọ̀ gbé àwọn arúgbó kórí burúkú kò ń bí lọ kọ́ntínú ìgbé arúgbó tó ń fọ̀ wèrè olóṣì ọmọ àdánù olórí burúkú olóṣì gbogbo èèyàn kó ọyàn tó nọ́ọ̀mà jẹ́ olórí burúkú ṣe lólórí burúkú okùn ẹran báyìí lólórí burúkú máa fi so ẹran ló máa fi so wèrè máa yà wà á máa gbọ́ òun ti ṣe kí ni o somebody say Dorcas menopause stuff no dey smell tí Bukky jẹ́sẹ̀ rún orí àga bẹ́ẹ̀ ló máa jókòó 4 hours ṣé o gbọ́dọ̀ jókòó 4 hours 5 hours sórí àga kó bú ẹ̀ má máa rùn òbò Bukky jẹ́sẹ̀ rún fa ó ń rùn gidi ó ń gbá débi tí mo wà olóṣì ọmọ pàpàǹlagi ọmọ òfò ọmọ tí bàbá ẹ̀ ò ṣoríire kó tó bàbá ẹ̀ balẹ̀ ayé jẹ́ kó tó kúrò láyé ni ọmọ bàbá olè olórí burúkú aláyé bàjẹ́ ẹni gbogbo àwọn wòlíì ti gbé ìyá ẹ ṣe pé tó ń bá bí ìyá ẹ dá tó mọ̀ pórúkọ ẹ ló ń jẹ́ Bukky jẹ́sẹ̀ tó ń pọ̀ bá bẹ́ẹ̀ ni gíga jẹ́sẹ̀ níṣó lẹ́kọ̀ọ́ hello níṣó lẹ́kọ̀ọ́ èkó dùn máa bọ̀ olóòórùn aláyé bàjẹ́ olè ẹni ìpè ẹni òfò kò ní yẹ ta ló tún kù èwo nínú yín ló tún wá mo rí tó lórí burúkú kan náà ń sunkún olórí burúkú ti bí àwọn wèrè domi lẹ́lẹ̀ má domi lórí iṣẹ́ jọ má jẹ́ àbímọ ayé àwọn ẹlẹ́lẹ́yà ṣé mi máa ń parọ́ ní mi ò mọ́rọ́ pàná ní tó ṣẹlẹ̀ ìwọ náà mọ̀nà ọmọ kóṣì lọ́jọ́ tẹ́ ẹ ṣe gbá lẹ́kọ̀ọ́ tẹ́mi wà nínú èsì tí mò ń gbádùn ayé mi tó lórí burúkú yín tínú yín dùn káàkiri lórí Facebook pé ẹ olórí burúkú yín ti léèyàn kan mú èmi Dorcas abẹ́ ti ṣí èrè èyí mi ọmọ ilé nìyàn kò ní bá mi dáa fún yín one after the other tẹ́tí rò pé ẹ ti léèyàn kan mú ẹ ti ṣe kinní kan ọmọ mò ń gbádùn bí tí mo ti ń jayé mi o olórí burúkú tiẹ̀ 3 days náà fi tiẹ̀ mọ́ ọjọ́ 3 ló lò ń bẹ́ o kó ṣì dànù hello kó ṣì dànù ó ní rádaràda ni wọ́n náà ìwọ gan wà ní àwọn tó ń fòbò tó fi ṣe kíni tó fòbò tó fi ṣe promo kò sí kankan nínú yín tó mọ́ lórí Facebook ẹ kó máa rọrùn ẹnu bí olórí burúkú ni gbogbo nǹkan tó ń ṣe yín lẹ fi ń bọ́ àwọn èèyàn àwọn olórí burúkú tó ń bímọ fàjèrò tó fẹ́ gbé fálára olórí burúkú yín bì lẹ́tí lóyún fàjèrò tó lórí burúkú yín fẹ́ gbé fálára ẹ kó ṣì lọ èwo ni kéèyàn máa make mistake ẹni tó lóyún fún kó má mẹ́ni tó lóyún fún èmi nítorí pé ó ti dóríṣiríṣi okú tí òmìnira tó dún bẹ́ẹ̀ tí òmẹ́ni tó ní ni kí wàá lórí burúkú tẹ̀ ń sọ káàkiri èwo ló mọ́ nínú yín olórí burúkú wo ló mọ́ nínú yín Dorcas ìdókò ẹ̀hẹ́n ìgbà yẹn wá ń kọ́ ṣé kí n má dòní kí ló dé tẹ̀sán ráyé di security lórí òbò mi àbí kò fẹ́ dáa fún yẹn ni ṣé kò fẹ́ dáa fún yẹn ni àwọn olórí burúkú tán fi £3.50 tán fi gba Chinese rice tán fi gba pátánì wọn omi nílẹ̀ má dòmí lórí iṣẹ́ kí ló fẹ́ jóòṣì kí ló forí burúkú fún yín ọ̀rọ̀ màtí ẹ̀ sí lẹ́nu ti yín nǹkan kí máa ṣe yín ẹ̀yin tán fi ṣe pàpà ńlanu tán fi ń ṣe kíni tán fi ń ṣe gbogbo àwọn tó kù náà gbé wọn wọlé náà fi kíni náà dádì oyè sí wọn lórí hello gbogbo àwọn tó kù náà tán gbé wọlé tán dádì oyè sí wọn lórí ó di tọ́ọ̀nù yín báyìí wọ́n ní kẹ́ kó ṣe orí burúkú lọ ní wọ́n ṣe kíni wọ́n doyin wọ́n tutọ́ wèrè sínú ẹ̀ ni ọba tó dúró mi lóyún gboyún lọ́wọ́ mi o ọba ni o nígbà tó ń ṣe kíni tó ń labo skibo bóyin tó ń ṣe kíni tó ń yọ wọ́n tutọ́ wèrè sí ní pé kó sì lọ eléyìí jàǹkáríwọ̀ wà lára ẹ̀ jàǹkáríwọ̀ gidi wà lára ẹ̀ àwọn ò lè gbélé ìsílẹ̀ ilé ìdọ̀tí ẹ̀yin onídọ̀tí tẹ́ máa pèèyàn lónídọ̀tí ẹ̀yin aṣòṣì máa mú orí cyber
àbí nítorí ókè torí tọ̀dọ̀ yín ò tí ì jáde ó pọ̀ nílẹ̀ yẹn ẹ kó sì lọ ẹ̀yin onídọ̀tí ẹ̀yin olè ẹ̀yin olóòórùn ẹ̀ ń pa àwọn èèyàn lólóòórùn ẹ̀yin onídọ̀tí olóòórùn ẹ̀ máa pa àwọn èèyàn olóòórùn ni wọ́n àwọn ọmọ ní tí ò ń sìn yẹn àwọn ọmọ ní kíníkan míwàá ọ̀rọ̀ yín à ń gbọ́ lójoojúmọ́ náà ẹ̀yin olórí burúkú tẹ̀ ń dókú tẹ̀ tún ṣe orí àwọn ọmọ tẹ̀ ń ṣe yẹn ó ní ò jẹ́ kẹ́ ṣe kíni ó ní ò ní jẹ́ kẹ́ gbádùn tẹ́ máa fi wọlé tẹ́ máa fi faṣọ bò ẹ kó ṣì orí burúkú lọ ẹ kó ṣì lọ ẹ̀yin tẹ́ pé gbogbo àwọn èèyàn tó kù gbogbo wọn náà dolórí láàfin ó di tọ́nà ọ̀dọ́ tí wọ́n ní kẹ́ kó ṣì lọ kẹ́ kórí burúkú sọ̀rọ̀ pé kí ni tá ń lé ń bo kí la fẹ́ fi ṣe dá padà wọ́n wọ́ọ̀ṣì yín dànù ní mẹ́ẹ̀ẹ́nà ó tún gbà wá tì fún yín o nínú gbogbo àwọn tó ń ṣe kíni nínú gbogbo àwọn tó ń jẹ́nu kíní yẹn ẹ̀yin nìkan wọn dádé lé yín lórí wọ́n jẹ yín wọ́n tú yín dànù ní pẹ́ẹ́ kí ló dé kí ni kí mi tì àbí kí lọmọ yẹn ń jẹ́ kí ló ṣe fún yín ṣépò ẹ̀ tún bí yín nú ṣó ló ní ẹ mọ́ nídìí ṣó ló ní ẹgbẹ́ kú nẹ èwo kéèyàn ò dàgbà kó mọ̀ níyé èwo làgbà ya ìwà àgbàyà lọ́lọ́run ò fẹ́ ìwà àgbàyà lọ́lọ́run ò fẹ́ èwo ni kéèyàn máa ṣe bí àgbàyà òpònú kiri èmi náà ti ṣerú project yẹn rí and you know when I did that project níbo lẹ ti ṣerú project tí King Michi ṣe rí níbo nígbà wo kí ló dé tó jẹ́ pé anything tó bá ti jọmọ́rọ̀ bí ọ̀rọ̀ bàbá àfi bí kẹ́ ẹ kú síbẹ̀ ìṣàṣọ́ṣépè fún yẹn náà ẹ̀ẹ́dẹ̀ lọ́wọ́ kó mi dò ẹ fi bàbá ń bàbá sílẹ̀ jẹ́ kí bàbá ń bàbá ò nẹ́sẹ̀ mẹ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ àwa tá a jọmọ bàbá òrìjínà gan-an a máa pariwo ká máa ṣe kí King Michi tóun bá gbé mẹ́sẹ̀gì síta ṣé bẹ́ẹ̀ náà ti rìkọ́ọ̀dù tẹ́ wá play ẹ̀ fún wa rí ta ló lórí burúkú nù ẹ̀yin méjèèjì tọmọ yẹn wọ́n sì lè dínà ẹ̀ pé kò ń ṣọ̀dọ̀ wọn ló ti wá ṣùgbọ́n títí yẹn agbọ́ voice ní olórí burúkú ni yẹn ẹ kó ṣe lọ ìkà ọ̀bàyẹ́jẹ́ ni yẹn ẹ̀yin náà fẹ́ set wọn up fún dragging ní irú tọmọ yẹn tẹ́ rí nísìn bàbá ò mà ní kẹ́nìbọ̀dì wá já kankan fóun bàbá yóò máa rán yín iṣẹ́ kórí burúkú sẹ́gbẹ̀ẹ́ bàbá yóò rán yín iṣẹ́ ṣé bàbá yìí ní kẹ́ ìjàgbà òun ẹ̀yìn kan kìrìkẹ́ fẹ́ mọ̀ ọmọ ju bàbá ń bàbá wọn dáàdì bọ̀ọ̀sì ni àmọ́ bó ṣe ń lọ ẹ̀rọ tó máa ní àìná ni kéèyàn ṣáà máa wà kó máa imagine ṣá imaginary ni ṣá kó ṣáà máa imagine ṣá kó ṣáà máa imagine ṣá pé kí òun fẹ́ débẹ̀ òun fẹ́ lọ bẹ̀ wọ́n ní kò sí wọ́n ní gbogbo àwọn tó wà nílé wọ́n ní gbogbo wọn náà ń kàwé wọ́n ní gbogbo wọn náà ń lówó lọ́wọ́ wọ́n ní liability lẹ́yìn jẹ́ wọ́n ní wọn ò fẹ́ wọ́n ní liability ni yín wọ́n ní gbogbo àwọn tó kù wọ́n ní gbogbo wọn lówó ń jáde látàpọ̀ wọn wọ́n ní wọn ò jókòó sí wọn lọ́rùn kan máa sọ pé kán mú wá wọn lọ́dọ̀ yín wọn ló ti sú wọn wọ́n lẹ́yìn báyìí wọ́n ní wàhálà yín ti pọ̀ jù mú wá nítorí pé kí nítorí ẹ̀ nìkan ṣe wọ́n ní kẹ́ ẹ lọ upgrade education yín a little bit better than bó ṣe wà wọ́n ní kẹ́ ẹ kórìí burúkú lọ wọ́n ní wọn ò fẹ́ kí ló dé ṣé dandan ni ẹ kó ṣì dànù irú ọmọ yẹn gan bó ṣe wà yẹn tí bàbá bá gbẹ́sẹ̀ lé irú ọmọ yẹn mo fọwọ́ sí ó rọ́mọ ní ẹ máa fòkú wórun ni ọmọ yẹn set now ọmọ yẹn no she got it man she got it ọmọ yẹn ní gbogbo everything ó mọ̀ iṣẹ́ gidi nìyẹn tí bàbá bá jẹrú iṣẹ́ yẹn kò sí tó fi ń ṣèyàn bàbá mo fọwọ́ sí afẹsẹ̀ sí ẹ tẹ̀ mọ́lẹ̀ ẹ gbẹ́sẹ̀ lé ọjọ́ kìíní àná báyìí wọ́n rí pé bàbá ọ̀nà if only you know nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ọmọ ìgbà tó jáde tó ń sunkún bá mo kàn fi ẹrẹ́ rìn tó bá pọ̀ mọ́ tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ni ṣé gbogbo pákéjì ọjọ́ yẹn wà láìdáláì gbogbo aláàmọ̀ sí tó láti mọ̀ pé ó máa ya wèrè wá síta ni bàbá náà my person má lọ fọ hello girl má lọ fọ ọmọ 5 and 6 tó close tó pàdé gidi gbogbo òṣì tó máa ń ṣe náà lẹ́yìn a kò máa ń fi ẹrẹ́ rìn ni bàbá náà my person to the core I'm not defending anything baba he sent you before I'm not defending anybody online anymore gbogbo yẹn packaging ni bàbá ò fọ èmi ti já bàbá sí mo ti já wọn sí pé packaging náà packaging ni bàbá gbogbo tó ń ṣe ń gbà yẹn kàn wọ́n ṣe bígbà táwọn ń jà fún yín ni wọ́n jà fún yín wọ́n packaging ni báà ni mo jàgbàjàgbà ní bẹ́ẹ̀ ni èmi lólú ayé jàgbàjàgbà ni ẹ filẹ̀ àmọ́ ìtẹ́yìn náà ti jágbà ń bí ẹ̀yin ẹ máa kó àwọn akúṣẹ̀ àwọn aṣòṣì àwọn kápẹ́ńtà àwọn ẹlẹ́ran ẹlẹ́ja ẹ̀yin máa kó wọn lọ kó òun bí jàgbà lẹ́yìn náà èwo ni ò jàgbà nù yín nínú lórí ìkànnì ẹ̀rọ ayélujára ẹ mọ̀ gbèsè jàgbà gbogbo yín jàgbà nìyín gbogbo àwọn ẹbí ẹ̀yin ṣáà ti já àwọn kápẹ́ńtà gbà ẹ ti já gbogbo illiterate tó wà ń bí gbà ó wà òkè bí dọ̀kásì bá sì rí ẹran gidi bóun náà bá jàgbà ẹ jó jàgbà ẹ̀yin ẹ máa kó àwọn illiterate lọ ẹ jẹ́ kémi wọn a máa ń fi ẹrẹ́ rìn ní gẹ́ òyì o a máa ń fi ẹrẹ́ rìn ọlọ́run pé kí ló ṣe lè ṣe ta ló ránṣẹ́ ṣé wọ́n ní àṣọ́ṣì ìṣòṣì lórí social media ó sì ìṣòṣì ẹ wo ni ẹ̀wọ̀n tó tún ṣe lé ni o ẹ̀wọ̀n tó tún sọ lé ni o bó ṣe ń ṣọ́ mi ni mò ń ṣọ́ ẹ my dear mo keep ẹ close ìbàjẹ́ ẹ lẹ́ èmi gan ṣọ́ ẹ ó tún ti ṣe òṣì ṣe mọ̀ pé àwọn ò sí lórí social media èmi máa bẹ́ẹ̀ send ẹ̀ sí wọn bó tún ti wà lọ́lẹ́ ó tún ti ń ṣe òṣì as usual wọn ò rán iṣẹ́ kó bá wọn jàjà náà ṣé anybody rán iṣẹ́ kó jàjà ni àwọn èèyàn tó ń wà lórí social media ni wọ́n fún ẹ ní agbára tó fi di èèyàn mọ́ wọn lọ́wọ́
because they don't know how to handle somebody like yourself. Instead ìtàn fi ń bá àwọn tó o bá ní tó o fẹ́ súnmọ́ yẹn tó fi ń bá wọn jà kò yẹ káwọn ṣe bẹ́ẹ̀ gbogbo yẹn tó bá pọ́n ti ṣe normal wà láìtàláì kò sí bó ṣe lè wọlé sí anybody lára kó sì lọ jọ kó sì lọ wọlé síta ní lára Bímbọ́ ọmọ mi náà ọmọ ọgbọ́n lèmi náà. bẹ́ẹ̀ náà ni mo jókòó tó lórí burúkú ìjókòó tó ní hey see the one he's taking my husband from me my boyfriend the relationship she destroyed the money ẹ̀ wá gbà mí tá nìyẹn níbo. mo ní ṣe fẹ́ jẹ́ kí n pe bàbá fún yín èmi mi lè pè wọ́n níwájú yín tìyàn mi lè lọ ṣé kí n lọ mú fóònù mi wá kí n sáré pé wọ́n pé ta ni ẹ má má jẹ́ kéèyàn máa forúkọ èèyàn kó máa fi gba star fún yín bí wèrè máa níwọ̀n àwọn ilé ìmọ̀ kan wá ṣe kí ni wọ́n kò máa wá ta tibítibí ni wọ́n dẹ̀ yẹ̀ wọ́n wò bóyá yẹ̀ wọ́n pé kí lélẹ̀ ìranù lélẹ̀ ìnà òṣì lélẹ̀ ìnà agbẹ́gi jọjọjọjọjọ. ẹ má sọ pé wọn lè ṣe bẹ́ẹ̀ ẹ má sọ pé wọn lè send message yẹn kò sí tó wá impossible fún wọn láti àmọ́ pé o ti fẹ́ bá wọn jà tipẹ́tipẹ́ àwọn náà ò dẹ̀ run ẹ ṣé wọ́n run ẹ ń ṣẹ́ nígbà tó ń bá náà yàn ṣẹ́ téèyàn bọ́ sọ̀rọ̀ láì tó bẹ̀rẹ̀ sí ní sunkún tó ń sunkún òfò tó ń sunkún orí burúkú káàkiri they send me I did this I did that mo forí ṣe mo fọrùn ṣe láì ṣe pé mo rán ẹṣẹ́ pé kó wá jàjà mi ẹ kó ṣì lọ ó dàrọ̀ mo fẹ́ lọ sùn ẹ jẹ́ wá sunkún sábọ́ díẹ̀ o ẹ lo olórí burúkú Bukky Jesse wá sunkún sábọ́ mo fẹ́ fi ìyá ẹ mo fẹ́ fi ṣe kí ni mo fẹ́ fi jẹ pé ìjẹ kò ní dáa fún yàrá yanku bàbá ńlá kù yẹ ó dàrọ̀ mi lọ nìyẹn o ẹni bá péré mi níbi oní tí ẹ máa jẹ́ ti bí ẹni bá sọ̀rọ̀ mi láì dá lọ́rọ̀ ní àìdá máa jẹ́ tiẹ̀ tìrántìrán tí ẹbí tẹbí taratara tọmọtọmọ bó ṣe máa wà ní. aláwọ̀ ọjà tuntun tó tún ṣe kí ni tó tún bọ̀ lọ́nà tó máa tó dé lágbára Ọlọ́run sọ ẹ wá bá mi rajà ẹ wá ra àwọn body cream kẹ máa look glow káwọn yìí kó jáde sí dáadáa kẹ fáìn dáadáa ojú òní tí ẹ ṣeun.